Jésù Kristi, Michael mímọ́, Ọlọ́run àjọ̀dún ìkórè, àwa yìn ọ́ lógo, a fi ọpẹ́ fún orúkọ yín, pé níwòyí èsì òun là ń yọ̀ pé ẹ̀yin jẹ́ Ọlọ́run wa títí dòní. Ẹ kò dojú gbàgbọ́ tiwa. Ọpẹ́ ìyìn ògo ni fún orúkọ rẹ. Ẹ̀mí mímọ́ gbọ́ ọpẹ́ wa. Jẹ́ ọdún 2025 dé gẹ́gẹ́ bí àkọsílẹ̀ rẹ. Ọlọ́run àjọ̀dún Òkìkí Olúwa Central. Àṣálẹ́ agbára nìyìn lógo. Kristi ọ̀gá ògo. Ẹ darapọ̀ mọ́ wa. Wọ́n ṣàmì wọn ò ṣàmì, Olúwa rìn láàrin wa. Gbogbo ọkàn tó ń bọ̀ lọ́nà àti àwa tí a ti wà lórí ilẹ̀ yìí, ìrì ayọ̀ tó rọ̀ mọ́ ìkórè bàbá gbélé wa lọ́wọ́. A bẹ̀bẹ̀ fún ojú ọjọ́, afẹ́fẹ́ àánú àlàáfíà jẹ́ kó gbàkóso àdúgbò yìí. Ẹ̀mí mímọ́ máa darí wa, wá jẹ́ alága wa. Ọlọ́run àjọ̀dún ìkórè wá bá wa lálejò. Àwọn ọmọ rẹ tí a fẹ́ lò àtàwọn tí a fi ìwé pè, èyí tí wọ́n ń bọ̀ lọ́nà àtàwọn tó ti dé sí hìn, jẹ́lé orúkọ ńlá ti Jésù Kristi ọ̀gá ògo. Olúwa gbàkóso ayé wa. Gba gbogbo ògo. Jésù Kristi Olúwa wa. Àdúrà Olúwa. Gẹ́gẹ́ bí aláyọ̀ tó ní ògo, ọdún yìí kì í ṣàṣálẹ̀ nìkan. Méje tó sán bí ara fún bàbá.
àti ká